Ògùn sọ̀yè tó jẹ́ bí wèrè, ògùn sọ̀yè tó jẹ́ bí idán. Ṣe rí tí Ọlọ́run ní jẹ́ kí gbogbo ọ náwó sí gbó atú. Ara àwọn iṣẹ́ téèyàn máa ń lò tó jẹ́ pé gbogbo ń tọ́ ọba kà yóò mọ wá sí ìrántí. Ara ẹ̀ ní. Ẹlòmíì lè ní kí ló fẹ́ fògùn sọ̀yè ṣe? Ara ń tẹ́sí fi ba nǹkan jẹ́ mọ́ pọ̀lọpọ̀ olúkálùkù lọ́wọ́ nù. Ògùn sọ̀yè dáa. Ògùn sọ̀yè pọ̀ tí mo mọ̀ tí mo jogún tó sì lágbára jura wọn lọ. Ṣùgbọ́n wá wo nǹkan kéékèèké tá a lè mú wá káyé lè mọ̀ pa ní lọ́wọ́. Ara ẹ̀ ní. A lọ wá ìwé àbámọ̀dá ẹyọ 9. Ṣe rí òní. Òní ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ́lẹ̀ iṣẹ́ yìí. Ìwé àbámọ̀dá 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. A wá mú alákàn. Ṣe rí alákàn gbígbẹ ni. Bá a ṣe lọ rà lọ́jà wá ní ẹlòmíì tún máa bí mí léèrè pé bàbá ìwọ tún lè lé alákàn ni. Ṣe ti rí. Àti tútù ni wọ́n ti kà síbẹ̀ báwọn alákàn kan tó pé ṣe ti rí. Àrọwọ rẹ̀ kan ló wà níbí. Alákàn ẹyọ kan tó pé ṣe ti rí. Ọwọ́ rẹ̀ ní ṣe ti rí. Ṣe ti rí báyìí. Ó ti gbẹ ni o. A gbé sórí ẹ̀. A wá mú ọ̀pọ̀lọ́ gbígbẹ. A fi sí. A fòdìdí atare kan. A fi sí. Ọ̀gà lélẹ́yìí chameleon. Eléyìí ọ̀gà lélẹ́yìí. Alákàn ní atare ní. Ewé àbámọ̀dá la fi tẹ́lẹ̀ yẹn. Ẹyọ 9 péré lòun. A wá wá ìwé àlùpàídà òní ṣe ti rí. Òní. Ìwé àlùpàídà ni wọ́n. Lògùn sọ̀yè bá dé a kò sí lórí. Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi, ara àwọn iṣẹ́ bàbá mi ni. O ò nílò kọ́ ọmọ dúpẹ́. Ṣe ti rí pé ìwé àbámọ̀dá àlùpàídà yẹn ẹ̀rí kó ti bò mọ́lẹ̀ tí kankan hàn bẹ̀ mọ́. A wá dé. Ẹ mú gbà wípé ìwé àbámọ̀dá ẹyọ 9 la fi tẹ́lẹ̀. A gbé alákàn sí. A gbé ọ̀gà gbígbẹ sí. Alákàn gbígbẹ, ọ̀gà gbígbẹ pẹ̀lú odidi atare kan. A wá fi ìwé àlùpàídà, a wá fi bò ó. Ó wá di jíjó. Ṣe rí tá a bá wá jó tán tá a lọ tó kúnná nínú òkè funfun tó gbọwọ́. Ibẹ̀ là á kó iṣẹ́ sọ̀yè yìí sí. A wá wá oyin gidi. Ara bí tí problem wà nù. Ọ̀pọ̀lọpọ̀ mọ oyin gidi. Ọ̀pọ̀lọpọ̀ dá oyin gidi mọ̀. Ṣe rí oyin pọ̀. Oyin tó jẹ́ oyin original ó lè wọ́n lówó. Òun ni ẹja lò kíṣẹ́ ò lè gbéra. Tested confirm ń búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Tested confirm lògùn sọ̀yè yìí. Tẹ́ bá ti ẹ wá dà sínú oyin. Ẹ dà sínú ke white tó gbọwọ́. Ẹ wá da oyin sí. Bí àwọn kí ọlọ́mọ rí tá fi ń po ọṣẹ tẹ́ rí tá ń tà yẹn. Inú ẹ̀ lẹ́ dà sí. Tá a bá jó tán níta lọ mélòó ló máa jẹ́ mọ́. Ẹ máa wá fi ìka àárín ro báyìí láàárọ̀. Ẹ máa la. Ṣe rí bó ṣe wà yìí nìsín ó ṣiṣẹ́ fún ìran ọmọ ìyá kan. Bóyá nìsín ọlọ́mọ 3 ọlọ́mọ 4 ṣe wá pò sínú kékan. Gbogbo ẹ̀ kí wọ́n máa la láàárọ̀ bẹ́ẹ̀ bá ti ń lọ ilé ìwé. Kò sí ní tó burú bẹ́ẹ̀. Ṣé ẹ̀rọ ní ìṣàmọ̀ rẹ̀ ńlá oyin? Ẹlòmíì lè ní superstition ní Ṣàngó ní àrùn ní ànínáwó sí gbọ́ atú. Àwọn bàbá wa lọ́gbọ́n tán fi ṣayé láyé fi rọrùn fún wọn. Àwọn bàbá wa ọ̀gọ̀ kó tó di pé wọ́n ronú pé kinní kan bẹ tí ń jẹ́ sọ̀yè. Ṣé tí nǹkan àwọn bàbá wa ò bá dá àwọn ìbú ọmọ wá láti ìlú wọn wá máa kọ́ ìmọ̀ àwọn bàbá wa ẹja ronú o. Àwọn oṣólẹ̀ ń bẹ ọ̀kan làdí tàǹjọ lọ́wọ́ oṣólẹ̀ burúkú ni. Èèyàn nílò láàrin oṣù kọ́kọ́ má dúpẹ́ fọlọ́run. Tested confirm ni. Oṣólẹ̀ ńlá lè rí tàǹjọ lọ́wọ́. Àwọn ìmọ̀lẹ̀ oṣólẹ̀ ń bẹ lóríṣiríṣi. Àwọn bàbá ìpọ́ṣẹ́ Edward ń bẹ táǹtà lọ́wọ́ 50,000. Tó bá ti rówó sóògùn ńlá. Àyè wọ́n ń dá ọlá àmọ́ ni ọlá làákàlà lọ ń jẹun lójú oorun ni. Ìwọ request fọṣẹ Edward tó tí rówó ṣiṣẹ́ ńlá. Wọ́n ń tajà ọjà rí ọ̀wá yá.
kò tí wàá dààmú rọṣẹ ìtajà táǹtà 50,000 àwọn àgbàlagbà ń dà láàmú gbogbo ẹ dojúrú rọṣẹ ìtajà ọṣẹ àwọn àgbàlagbà 50,000 ọṣẹ ajémẹ táǹtà 500,000 mọ́súnbọ̀ bá ti sùn ó sùn àwọn ṣé ọ̀tá ń bẹ ọṣẹ bọ́ọ̀bù ń bẹ ọṣẹ asán ọmọ bí àrá ń bẹ tẹ̀lé pé bẹ́ẹ̀ yẹn bá kọlù ọ lásán wo bí bàtà rásán ni ọlọ́ntì ẹ̀nu ò ní dààmú nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. mo gbà wípé Ìlọrin ni mo wà lágbo ọba anyway àtẹ̀bá tí ń bọ̀ wá ẹ̀ṣọ́ àsọ̀kalẹ̀ ní last bus stop lábá ti sọ̀kalẹ̀ ní last bus stop ẹgbọ́ kàrà ẹ̀lẹ́nà ló lè pẹ́ mẹ́mí brolac lágbo ọba tẹ̀bá ti dé lè pẹ́ mẹ́mí brolac lágbo ọba ẹ̀bẹ̀rẹ̀ junction ló guest house bí òpónà méjì ní ilé epo mẹ́mí brolac ẹ̀ sí junction ló guest house yẹn ẹ̀ tẹ̀ ti rí sáńbọ̀dù mi ń bẹ̀ Òrìṣàtọ́lá Ifágbénú Abba Medicine Limited fọ̀gánáísà kan wà ní junction yẹn orúkọ fọ̀gá yẹn Alhaji Hasan ọmọ ẹ̀dẹ lọ́dọ̀ fọ̀gá abẹ́nibọ̀ tẹ́ bá lóríta ẹ̀bẹ̀rẹ̀ ilé Ifágbénú ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́ balẹ̀ àní dààmú ẹ má jẹ́ àásùn béèyàn bá ti sùn yóò sùn gbogbo ọ tó bá lo iṣẹ́ ìtọ́ bá ráyè padà bá ń fàdúrà náà bàbá mi Edward lọ́wọ́ iwájú tí bàbá mi kọjú sí kọ́ máa da yìí tó sì fi lé mọ́ bàjẹ́ ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.